ẹ̀yin èèyàn lé news tá a gbọ́ yìí ó ṣe ní láàánú pé wọ́n ní ilé-ẹjọ́ ti fi Naira Marley àti Sam Larry sílẹ̀ o by bail. Wọ́n ti gba bail wọn wípé kí wọ́n máa wá láti ilé. ẹ jẹ́ ká jọ máa gbọ́ news lọ. Gbogbo yín náà lẹ mọ ọ̀rọ̀ Naira Marley àti Sam Larry pẹ̀lú bí àwọn ọlọ́pàá ṣe investigation wọn tí wọ́n ní wọ́n ń bully, tí wọ́n dẹ̀ fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n assault wọn bully. And èmi feel pé bóyá bond wọn ni wọ́n gbà jáde because wọn ò tí ì parí kéèsì, wọn ò lè tí ì fún wọn ní freedom. So ẹ̀yin èèyàn lé, lẹ́yìn ìgbà tí wọ́n dé láti ibi tí wọ́n travel lọ ni wọ́n wà ní àgọ́ ọlọ́pàá. Wọ́n dẹ̀ wà ní àgọ́ ọlọ́pàá àtìmọ́lé fún odindi oṣù kan gbáko àti ọ̀sẹ̀ díẹ̀, èyí tó wá mú wọn tó fi mú wọn bínú tí wọ́n fi lọ gbé lọ́ọ̀yà dìde wípé ọ̀nà tí ò tọ́ ni wọ́n fi ti àwọn mọ́lé. Lẹ́yìn ìgbà tí adájọ́ lọ́ọ̀yà wọn tó bẹ̀rẹ̀ sí í fa àwọn adájọ́ lọ sílé ẹjọ́ àti àwọn ọlọ́pàá, wọn láwọn fẹ́ gba 20 million owó yìí pé wọ́n ti àwọn mọ́lé ní ọ̀nà tí ò tọ́. Nígbà yẹn bá ṣe gbọ́ nìyẹn o lórí social media. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín wípé wọ́n fún wọn ní bẹ́ẹ̀lì ni, wọn ò tí ì lè fi wọ́n sílẹ̀ nítorí wọ́n sì máa lọ ilé ẹjọ́, ó dìgbà tó bá parí kéèsì yìí. Ṣùgbọ́n bẹ́ẹ̀lì yìí ó dá lérí pé tí wọ́n á máa lọ láti ilé wọn lọ sílé ẹjọ́ ni. Ilé ẹjọ́ magistrate tó wà ní Yaba ò ní ó grant bẹ́ẹ̀lì wọn o. Wọ́n fún Azeez Fashola, èyí tí à ń pè ní Naira Marley, wọ́n fún ní bẹ́ẹ̀lì àti Sam Larry wọ́n fún wọn ní bẹ́ẹ̀lì ní ilé ẹjọ́ magistrate court èyí tó wà ní Ìkòròdú ní ìlú Èkó. Wọ́n ní 20 million naira bail ni wọ́n fi máa bẹ́ẹ̀lì wọn. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ó dá lórí olórin mohbad tí à ń pè ní ìlérí olúwa. Ní ẹ̀yìn ikú ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ yìí pé wọ́n arrest Naira Marley àti Sam Larry ni ọ̀rọ̀ yìí ló bá dé. Wọ́n ní ẹni tó dá ẹjọ́ yìí ni adájọ́ Adéọlá Ọlátúbọ̀sún. Wọ́n ní wọ́n gba international passport wọn èyí tó jẹ́ ìwé ìrìnnà, wọ́n ní wọ́n gbà sílẹ̀. Wọ́n ní wọ́n dẹ̀ sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ máa yọjú sí àgọ́ ọlọ́pàá ti pàǹtí ẹ̀ka tí ó ń mójútó ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni wọ́n ní kó máa yọjú sí àgọ́ ọlọ́pàá ti pàǹtí o. Wọ́n ní wọ́n dẹ̀ gba international passport wọn sílẹ̀, wọn ò jẹ́ kán kó dání. So ẹ̀yin èèyàn lé, kì í ṣe pé bóyá wọ́n kàn fi wọ́n sílẹ̀ báyẹn o, ọ̀rọ̀ lórí òfin ni o, ṣó ti yé yín. 20 million naira bail ni wọ́n dẹ̀ máa san kó tó di pé wọ́n kúrò ní ibi tí wọ́n tì wọ́n mọ́. Bí a ṣe gbọ́ o, wọ́n ní adájọ́ wọ́n sọ fún wọn wípé wọ́n gbọ́dọ̀ ní 20 million naira nínú àkáǹtì wọn o, èèyàn kọ̀ọ̀kan wọn. Wọ́n ní adájọ́ tó sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ pe àwọn o, wípé tí wọ́n bá ṣe èyí, wípé àwọn máa gba ohun wọn sílẹ̀ fún ilé ẹjọ́ o, wípé kí wọ́n dẹ̀ máa yọjú sí pàǹtí ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Àgọ́ ọlọ́pàá ti pàǹtí ẹ̀ka tó ń mójútó ìwà ọ̀daràn ní Èkó, wọ́n ní wọ́n gbọ́dọ̀ máa yọjú síbẹ̀ ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. So condition ni wọ́n fi gba béèlì wọn o, kò ń ṣe pé wọ́n kàn tú wọn sílẹ̀ pé kán máa lọ lé ní ayọ̀ àtàlàáfíà nítorí pé wọ́n ṣì ń bá ọ̀rọ̀ ẹjọ́ mohbad wọ́n ṣì ń bá a lọ. Wọ́n ní àwọn Sam Larry àti Naira Marley, wọ́n ní wọ́n pèsè onídùúró 3 o tó dúró fún wọn kí wọ́n tó lè gba béèlì wọn. Wọ́n ní àwọn onídùúró 3 yìí, wọ́n ní ìkọ̀ọ̀kan nínú wọn gbọ́dọ̀ ní 20 million naira ní inú ilé ìfowópamọ́ wọn. Wọ́n ní adájọ́ Ọlátúbọ̀sún, wọ́n ní wọ́n tún ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ pe àwọn o, ẹnikẹ́ni kò gbọ́dọ̀ kàn sí àwọn, wípé irú ẹni tó bá pe àwọn àbí tó bá kàn sí àwọn máa gbọ́ ohùn ẹ̀ sílẹ̀ ní o láti fi ṣe ẹ̀rí fún ilé ẹjọ́. Ẹ̀yin ènìyàn lé, ìgbẹ́jọ́ míì wọ́n ní ó máa wáyé ní November 21, 2023 ní ìlú Èkó ní magistrate court. Wọ́n dẹ̀ ní gbogbo wọn gbọ́dọ̀ wá sí ilé ẹjọ́.
wọ́n ní Sam Larry àti Naira Marley o wọ́n ní wọ́n ní láti lọ sí ibì kankan láti travel lọ sí ibì kankan títí tí wọ́n á fi parí ẹjọ́ yìí o wọn ò lè lọ sí anywhere títí tí wọ́n á fi parí ẹjọ́. So ẹ̀yin ènìyàn lé bí adájọ́ ṣe sọ nìyẹn o ẹ̀yin ènìyàn lé ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́rọ̀ mohbad lérí olúwa ọmọ alọ́ba èyí tó jáde ní ayé ní September 12 2023 ẹ̀yin èèyàn lé ṣé ẹ̀dẹ̀ ti mọ̀ pé látìgbà tó dẹ̀ ti jáde láyé ni wọ́n ti mú Naira Marley àti Sam Larry sí àtìmọ́lé kó tó wá dé pé lọ́ọ̀yà wọn dìde tó ń jà wípé wọ́n gbọ́dọ̀ ti gba béèlì wọn wípé kò sí lábẹ́ òfin kí àti ẹnikẹ́ni mọ́ àhámọ́ nígbà tí òun ṣe pé wọ́n ti dá ẹjọ́ ìtorí ẹ̀ ni adájọ́ yìí ni wọ́n fi gba béèlì wọn pẹ̀lú gbogbo àwọn condition tí a kà sílẹ̀ fún yín yìí. ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ láti iléeṣẹ́ Mashola Gist TV láti mú update wá fún yín a ti gbọ́ wípé ó tún di November 25th ni wọ́n November 21st ni wọ́n sún another ẹjọ́ sí tí wọ́n tún máa fi ojú ba ilé ẹjọ́ tí a bá tún gbọ́ any update before that time a máa mú wá fún yín ẹ ṣé mo dúpẹ́ o justice for mohbad justice for mohbad justice for mohbad.